salam ọlọ́pàá mẹ́ta àbí bẹ́ẹ̀ ara sọ ẹ pẹ̀lẹ́ o àpò rẹ̀ ẹ ǹlẹ́ o bàbá wa rí fúlàní Ah. ọlọ́run jẹ́ ká rí pẹ́ ó mọ̀ mí ọlọ́run jẹ́ kẹ́mi ọlọ́gùn ó mọ̀ mí àbí àánú ọlọ́run ìfàyàbalẹ̀ àlékún gbígbàdúrà ọlọ́run bá ṣe fún mi. àmì lérí ohun tí ó ṣẹlẹ̀ yẹn ẹ ohun tó jẹ́ kí n gba ibi tí mo gbà ni pé wàláì mo fi ọlọ́run ọba búra mo fi ìjẹ́ kan ṣoṣo ọlọ́run búra bí èmi ó ríran sí yẹn báwọn tó bá rí nǹkan sí yẹn gá pé orí ó dé oore òun yóò tó ẹni yẹn lọ́wọ́ àmọ́ nínú ẹni tó nífẹ̀ẹ́ òṣùpá jù mo fi ọba tó dá mi búra èmi gbọ́ wá sí lẹ́yìn orin òṣùpá mo fi ọba tó dá mi búra àmọ́ bí o ṣe wá rí nǹkan yẹn máa ń gbé báwo ni mo sì lè ṣe tí ó sì wá rí nǹkan yẹn tó lè fi ṣe sàárà ní orí ẹ̀ lájẹ́ kí n gbé gbá bí tí mo gbé gbá yẹn. ló jẹ́ kó àmì mi náà ti bá wọn ṣe àdúrà ló jẹ́ kó gbé ìgbà bí tó gbé ìgbà tó fi sọ pé òṣùpá máa kú ní January 10 pípé kó lè rí Ah. pípé kó lè rí ohun tí inú mi ṣe rí nìyẹn. inú rẹ̀ wo lórí bẹ́ẹ̀ tí wọ́n ń fọlọ́ ń búra tó ń fẹ̀mí rẹ̀ búra òṣùpá ó kú ní January 10 àyìn pé kó ṣe sàárà ṣé pé irú rẹ̀ kó ò ṣe ṣe wáyé. gbẹnu rẹ̀ dákẹ́ járe ẹnu ẹ̀ dákẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ irú ìríran burúkú wo nìyẹn kó máa sọ fún odidi ọmọ èèyàn pé yóò kú ní January 10 ó tún wá ń fọlọ́ ń búra lórí irọ́ ó tún fọlọ́ ń búra lórí irọ́ ó wá ní kó lè rí òkè farabalẹ̀ tó o bá fẹ́ kí òṣùpá rí pọ̀ orí nǹkan sí òṣùpá number one ìrí nǹkan sí ìyẹn tó lórí nǹkan sí ìyẹn rọ́bìṣì ni gbogbo nǹkan tó ń sọ tó máa ń sọ lórí prógrámù ẹ ìwọ àtọlọ́hún ẹjọ́ ń ṣe mítìnì ṣé owó mọ̀ pé rọ́bìṣì ló ń ṣe yẹn ṣá ó mọ̀ ṣá ibi tó tiẹ̀ wá bá dé yìí gan ó ti wá bá dé subahana rabika báyìí ìwọ ọmọ kékeré tó wá sọ orúkọ báyẹn jáde lẹ́nu wípé ọ̀tá òṣùpá máa kún January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ níbo ló ti rí tó wá sọ orúkọ báyẹn jáde fídíò ẹ wá go viral káàkiri gbogbo àgbáyé ó wá ní kó òṣùpá lè rí ó mọ̀ pé bábu àyà ńlá ló ti kóra ẹ ló ti rọ́ọ̀lù níjọ́ tó ti ṣe gbogbo tó ń ṣe àwọn ẹran mà ní. ṣé mo ṣe fídíò lẹ lórí rí mo rí pé òun wa tó jẹ ni àmọ́ ọ̀nà tó gbà pé òun wa tó ń jẹ yẹn ọ̀nà aburú ni ọ̀nà tí Islam faramọ́ ni wà ní òṣùpá òkú ọ̀tá rẹ̀ máa kún January 10 ta ló sọ fún ẹ sọ́lọ́run ló pè ẹ jókòó ló sọ fún ẹ ìyẹn jẹ́ ó tún sọ̀kan náà yóò ní ó ní gbogbo àdúrà táwa bá ṣe tí gbogbo ayé bá ṣe ò ní gbà àfi tó bá dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ayé tá ni wọ́ tá ń dákọ̀. sórí ìmọ̀ràn tí màá gbà ẹ́ fúnra ẹ̀ ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa ìyẹn kọ́kọ́ jẹ́ number one torí pé tó o bá yọjú sí wa àlùwárà kì í àbí mi ò mọ ọkọ rẹ gangan tó ń jẹ́ o bó ṣe pè mí tó dákọ̀ mí lèsì ó yà mí lẹ́nu òtíye tó o bá yọjú sí wa ó léwu fún ẹ àwọn ò ríran sí ẹ ìjọba ló máa mú ẹ odò èmi ò kí ń tọ̀yàn ìjọba máa mú ẹ tó bá ló fẹ́ jẹun ó fẹ́ jẹun pé ó fẹ́ máa ṣe nǹkan jẹ́jẹ́ ọ̀nà tó ń gbé ìgbà yẹn ọ̀nà tí ò dá ní àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá oko pa wọn ni wọ́n padà wọ̀ wàá bọ́ sórí social media wàá mọ́mọ́ léjeléje kan dání wàá máa ní ó ti
nǹkan ti ṣẹlẹ̀ o wọ àtọ́lọ́hún ẹjọ́ ń ṣe mítìnì wọ àtànábì wọ́jú ànábì Musa lọ ojú ànábì Muhammad lọ irú ẹ̀dá wo ni ẹ náà irú ẹ̀dá wo ni ẹ ọmọkùnrin yìí tó ń ṣe báyìí ọmọ ọdún mélòó ni ẹ. bẹ́ẹ̀ náà sọ pé lọ sọ́dọ̀ Portable náà jọ wo ni wọ́n ṣe ń send fídíò yẹn sí mi ni why all this. Saheed Òṣùpá máa kú ní January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ̀ pé o ti dáràn ó mọ ẹ̀ṣẹ̀ ńlá tó dá ìṣá ó mọ̀. ó wá sọ gbogbo àgbáyé ṣé wọ́n lè ní irú Saheed Òṣùpá nú ẹbí ẹ kó o máa sọ pé kó kú ní January 10 dá mi lóhùn náà. ó lè sọ̀rọ̀ mọ́ ni. mi ń gbàdúrà kú sí wọn sẹ́yìn. ó gbàdúrà kú sí olólùfẹ́ wo òṣìwò ni ẹ ṣé n tó wá sọ yẹn dáa ṣé nǹkan tó sọ yẹn dáa ìyàwó ẹ̀ ń bẹ lógìjó ọmọ ẹ̀ ń bẹ lógìjó ṣé n tó ṣe ìwà àtọ́lọ́run jọ ń ṣe mítìn níbo lẹ ti jọ ń pàdé. mo ń gbọ́ àwọn ọmọ kékeré bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ọlọ́run náà jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ jọ ń ṣe mítìn níbẹ̀ yẹn náà. Why all this? ó pè mí sí òun dárúkọ mi ó tiẹ̀ mọ̀ mí. èmi ti nífẹ̀ẹ́ yín tipẹ́tipẹ́. ó nífẹ̀ẹ́ mi o torí mi ò nífẹ̀ẹ́ o mi ò ní tán ẹ o mi ò nífẹ̀ẹ́ o nígbà tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn rọ́bìṣì tó ń ṣe yẹn èmi ò nífẹ̀ẹ́ rárá o ẹni bá sọ pé òun nífẹ̀ẹ́ bàbá olórí burúkú lórí tọ̀hún yẹn ò tẹ́nìkan bá lòun nífẹ̀ẹ́ pẹ̀lú ọ̀nà tó ń rìn yẹn ọ̀nà parun ló ń rìn yẹn náà ọ̀nà parun ló ń rìn yẹn wá ní onífẹ̀ẹ́ yàn. gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ yìí èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ torí mo rìkọ́ọ̀dì ẹ dáadáa èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ o èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ gbogbo ayé ni wọ́n ń bá ẹ sọ mo kàn ń gbẹnu wọn sọ̀rọ̀ ni. ṣe ókè ń sìn tó ń sọ ń sìn níbẹ̀ wàá padà ókè kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí má jẹ́ kí n gbẹnu ẹ sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí. kí ló fẹ́ ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ irú fídíò tó ṣe fún Saheed Òṣùpá yìí kí ló fẹ́ ṣe sí. mo ti ṣe àdúrà mo sì ti ṣe sàárà lórí ẹ. ok o ti ṣàdúrà o ti ra àgbò àbí o ti ní kó ra àgbò funfun o ti bá Saheed Òṣùpá ra àgbò funfun o ti sàárà lórí ẹ àbí. ok èló làgbò tó rà ká fún ẹ lówó ẹ. kí ló sọ. ìwọ ṣe fọlọ́hún ó dáa kò sí wàhálà let's wait and see ṣe bọ́ǹdì 10 ló dá fún Saheed. èmi wàláì mi ò kí ń tàyàn mo post fọ́tò ẹ̀ lánàá mo dẹ̀ sọ pé kò síbi tó lè hide sí wọn a máa mú ẹ ibi tó wàá rọ̀ lẹ́yìn wọn ti mọ̀ a máa mú ẹ wàá jìyà tó ṣe yẹn dáadáa ni pẹ̀lú wàá jìyà tó ṣe yẹn wàá jẹ́ tí ò kí ń ṣe díẹ̀ ni o wàláyà máa mú ẹ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o ó dàbọ̀.